wàláì kìí ṣe stadium mo fọlọ́ búra sí fún ọ kìí ṣe stadium wájú ilé bàbá wọn lọ́la wọn bàálù lọrin náà lára yìí dóná táwọn ọmọ Èkó bá rí bíbí wọ́n ṣe bí Champions League final láfẹ́gbá ni táwọn ọmọ Ìbàdàn bá rí bíbí Emirates Stadium ni wọ́n ṣe bá wà táwọn ọmọ Oǹdó bá rí bíbí wọ́n ṣe bá wà ló Trafford ni ṣùgbọ́n kìí ṣe Trafford o wọn ò sì gba Champions League final bíbí dọ́gba làwa ṣe ilé ọlọ́run làwọn bàálù lọrin làwà yìí sọ́sọ́ àrí mọ́sálásí wa ẹ bá ṣe ṣéwù dáadáa ẹnu ṣéwù ajúlé wọn làwà àwa wo Champions League o dọ́gba làwa ṣe kò sírù rẹ̀ ń lù yín sírù rẹ̀ bá wà ń lù yín ni wàláyà ní mọ rí fi yan gan bàbá jọ pé mi sọmọ lọrin ní tí mo wà. Ojúde Ọba Fásọsọ Ojúde Ọba ṣe mọ̀ pé ẹ fẹ́ mọ̀ dá wàhálà lẹ́nu ta ló sọ fún ipá àfi Ojúde Ọba sí competition ẹ̀yára social media ẹ mọ̀ dá wàhálà tí agbára yín ò ní lè kà á lẹ̀ o ẹ price wa o ẹ wá ṣe Ojúde Ọba Ìjẹ̀bú Òde Fásọsọ Ojúde Ọba Ìlọrin ẹ price wa o ẹ wá ṣe tẹ́ lọ lè post picture àwọn èèyàn ní Ojúde Ọba Ìjẹ̀bú Òde ẹ wá ṣe pé bẹ́ẹ̀ gíláàsì tí wọ́n lò kìíní kan £1,000 kìíní kan $1,000 kìíní kan 1,000 kìíní kan wọ́n pè kan ní Ojúde Ọba ìbòjúlé ẹ̀kẹ́ ẹgbẹ́ náà lọ́lẹ̀ lógo ẹ wá ṣe tán ẹ wá post àwọn ìyá tiwa ẹ fi wọ́n kọ̀ bí àwọn síra wọn àwọn ìyá wa tẹ́ ẹ wò yìí èló lẹ́mọ̀ tá a ṣe ID card àyà wọn tẹ́ ẹ mọ iye price ID card tí ń bẹ ní àyà wọn tí ẹ wá price ìgò